lórí ọ̀rọ̀ Sanko Rashidi tí mò ń bá bọ̀ àti ìyàwó ẹ̀. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí, ọ̀pọ̀lọpọ̀ wọn ní kódà irọ́ ni à ń pa pé mò ń gáìdì Sanko ni. Tí n bá dẹ̀ gáìdì ẹ̀, èmi nìyẹn, Ọlọ́run nìyẹn. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tá a bá dá sí àárín ọkọ àti ìyàwó, èèyàn ní láti ṣe sùúrù tó pọ̀, because àwọn tí ìjà ló dé lórí dòwe tó bá padà yá, ìjà yẹn wọn ò padà parí ẹ̀. Yorùbá dẹ̀ ní ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tọ́mọ bá ti wọ̀ pé òkúta ti bá a. Ó possible kan padà parí, ó dẹ̀ possible kan má padà parí ẹ̀, ṣùgbọ́n ọmọ ti wọ bẹ̀, ọkùnrin ti wọ̀, obìnrin ti wọ̀. Mo wá béèrè kan, mo ní ẹbí ìyàwó Sanko Rashidi léèrè. Ẹbí léèrè wípé kí ló fa sábàbí tí Sanko Rashidi fi kó kúrò nílé fún un. Béèyàn bá ń ṣépè fún ọkọ, ní tó burú jù lọ tó dẹ̀ tètè máa ń da nǹkan rú, òun ni kóbìnrin máa jí láàárọ̀ kùtùkùtù kó máa gbọ́ ọkọ ẹ̀ ṣépè. Tó dẹ̀ mọ irú èèyàn tí ọkọ ẹ̀ jẹ́, tó dẹ̀ mọ irú iṣẹ́ tó ń ṣe, tó bá dẹ̀ lọ tó bá bọ̀, ó mọ̀ wípé owó tó bá mú bọ̀ kì í ṣòun nìkan ni ó ná, ẹjọ́ náà ni. Kò sí tí Sanko Rashidi lè máa ṣe tó, kò yẹ kí ìyàwó ẹ̀ máa gbé ṣépè. Sanko wà ní London ńjọ́ kan, ó lọ sí London ńjọ́ kan. Argument wáyé láàrin òun àti ìyàwó ẹ̀. Àárín gbagba wálé àní ìyàwó Sanko Rashidi ti ń mú fóònù, ó dẹ̀ ń ṣe fídíò kọ̀ pẹ̀lú Sanko, tó dẹ̀ ń gbé ṣépè. Tó bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí ọmọkùnrin yẹn lè jẹ́ bí ẹni yìí lọ́dọ̀ wọn, wọ́n máa rí ní èèyàn yẹpẹrẹ. Ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè gidi táwọn èèyàn oríṣiríṣi dẹ̀ wà ń bẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, bí èèyàn bá ń ṣépè, àkọ́kọ́ ó mọ irú iṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe. Àìmọye ẹlòmíì tó jẹ́ pé mọ́dàrí kan lè wà lára ẹ̀, bí èèyàn bá ṣépè fún un, ó lè má mú, kó yẹ pé ẹni tó ń ṣépè fún ẹni yẹn lè pè yóò padà mú. Bí èèyàn bá ti ń ṣépè fọ́kọ, kó gbà pé ó ti ń ṣépè fún ọmọ tó bí fún náà, kò sí tí ò lè ṣẹlẹ̀. Èèyàn bẹ́ẹ̀, ẹ bá bi léèrè, ṣé ó máa ń ṣépè fún àbí ò ṣépè fún? Ó tún wá nìkan kan tó jẹ́ wípé kò síbi tí wọ́n kó lọ, tí kèé tí bá àwọn láńlọ́ọ̀dù àdúgbò yẹn jà tàbí ẹni tó gbélé fún wọn. Ẹ lọ bi léèrè, ó ní iye owó ribiribi tí Sanko Rashidi máa ń kó kalẹ̀ tí wọ́n fi gba ilé. Sanko kì í gbélé, èmi àti ti mọ́ṣẹ́ tó ń ṣe pé ọmọ olórin ni, ó lè lóṣù kan kó lóṣù méjì, bí ìrìn àjò bá ṣe rí ni á dẹ̀ sẹ́ǹdì owó sílé. Tẹ́ bá ní kí n mú àwọn evidence tí Sanko fi máa ń sẹ́ǹdì owó sí ìyàwó ẹ̀ wá, tí kò kí n ṣe 1 million mọ́, 2 million mọ́, tó sẹ́ǹdì sí, tí mo ní evidence ẹ̀ lọ́wọ́, táwọn receipt yẹn ń bẹ lọ́wọ́ mi, máa tẹ́ǹdẹ̀ fún wa. Náwọn evidence tó fi máa ń sẹ́ǹdì owó sí ìyàwó ẹ̀. So èèyàn ṣiṣẹ́ báyẹn, ó dẹ̀ ń, kí ni ó tí máa fa kí obìnrin gan máa jí tó dẹ̀ mọ̀ wípé iṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe sí ayé ni, ó tún nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ó wà máa ṣépè fún, ó dẹ̀ bímọ fún un. Ìyẹn lásán máa ń tó tí ẹ tún wá lọ wò ó. Sanko dóòkò yẹ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ìyàwó ẹ̀ yìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìyá Sanko kí wọ́n tó kú, wọn ò gbà kí Sanko fẹ́. Ìdí nìyẹn tí Sanko ti lọ fi sanwó orí rẹ̀, kò tí ì san dáwòrì ẹ̀. Sanko wá sọ wípé tí ó wá ní àsìkò tóun fẹ́ san dáwòrì ẹ̀ ní because mọ́mí òun ti kú, pé òun fẹ́ kíyàwó òun fẹ́ san dáwòrì ẹ̀, òun fẹ́ yọjú sí, òun fẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ fún un. Èbó máa ní tí ìyá yẹn rí
tí ìyá yẹn fi ní pé kí Sanko má fẹ́ ńgbà yẹn. So kí ló tó jẹ́ pé ìgbà tí a bá jọ ń dùn mọ́ra wa kí n mọ̀ ìgbà tó bá kù díẹ̀ káàtó ẹ máa wá sórí social media tẹ́ bá ti rí pé ọkọ yín jẹ́ nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ní máa disgrace ọkọ yín lójú gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ mọ̀ wípé èèyàn yìí lọkọ yín èyí ṣe ok ṣe èyí tó wá ń ṣe yẹn sìn so ti ní kí Sanko jábọ́ ẹsẹ̀ lé ní Sanko wà l'Amẹ́ríkà time kan ọdún kan ó lọ sí Amẹ́ríkà lẹ́ẹ̀mejì obìnrin kan dìídì sọ pé òun nífẹ̀ẹ́ Sanko tó ń da Sanko láàmú tí Sanko ò gbà fún un tó ní gbogbo nǹkan tóun bá fẹ́ lòun ó ṣe fún gbogbo nǹkan tí Sanko bá fẹ́ lòun máa ṣe fún Sanko ó ní gbogbo ohun tí Sanko bá fẹ́ lòun ó ṣe fún Sanko dẹ̀ sọ fún ìyàwó ẹ̀ tó wà nílé pé gẹ́gẹ́ kan máa ń dààmú òun ní Nàìjíríà ní Amẹ́ríkà ó lòun fẹ́ fẹ́ òun ìyàwó Sanko ní kí Sanko gbà fún oníṣègùn máa fáwọn lówó ẹbí lèrè tí ò bá sọ bẹ́ẹ̀ ó ní kí Sanko gbà fún pé ó ní òun máa ra mọ́tò fún ẹ̀ wọ́n á kọ́ òun á ṣe gbé ẹ̀ka gbà lóò ti gbọ́ ìyẹn dẹ̀ ń da Sanko láàmú débi wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà jọ jà l'Amẹ́ríkà yẹn ni tí Sanko fi wá sí Nàìjíríà ẹ lọ bí léèrè ṣé ó ní kí Sanko fẹ́ àbí kò ní tó ń sọ wípé Sanko ó fẹ́ fẹ́yàwó léhùn ó fẹ́ fẹ́ ó ti níyàwó kan mìkan ó sì gbá ìyẹn ń jẹ́ kí Sanko mọ̀ wípé tó wáyé pé ìyàwó ẹ̀ ló máa jẹ́ problem ẹ̀ òun máa settle ìyàwó ẹ̀ owó ń bẹ Sanko tún lọ sí so ní sáìdì ibì kan l'Amẹ́ríkà yẹn ó tún jáde ní gbẹgbẹ wọlé ẹ̀ tọ́mọ yẹn ti fẹ́ play pé àníkàn bò ń bẹ̀ òun fẹ́ fẹ́ sẹ́ẹ̀ lẹ́yìn bá rè bóyá kò lè rí bẹ́ẹ̀ torí pé ibi tó kángun sẹ́yìn ni ẹ lọ sí Amẹ́ríkà kò jọjú lọ́dọ̀ wọn ìbá rí nǹkan táwọn akátá máa ń ṣe fún àwọn Nàìjíríà tó bá wà ń bẹ̀ gbogbo eléyìí Sanko sọ wípé Sanko dẹ̀ ẹni tá à ń sọ ìtọ́wà l'Amẹ́ríkà yẹn ó ti bímọ o ó ní kí Sanko máa ṣe bàbá fáwọn ọmọ òun l'Amẹ́ríkà nígbà tó tó stage kan kò fẹ́ kí Sanko wá sílé Sanko wá ní òun níyàwó àtọmọ ńlé so òun ò ní wá sí ó ní ẹsẹ̀ bí táwọn àwọn tó bá jẹ́ celebrity àwọn tó jẹ́ artist tó máa ń ṣe ní Amẹ́ríkà nìyẹn pé so owó tóun bá fún wa dẹ̀ máa fi mẹ́tẹ́ ààrẹ Sanko ní tó bá jẹ́ pé gbogbo àwọn yẹn àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ òun ò ní ṣerú nǹkan yẹn torí tòun òun ń lé ọmọ àtìyàwó ńlé ṣebí nítorí ìyàwó ẹ̀ náà ni àtọmọ jàmáà tó wá kú yìí jàmáà tó kú yìí kí jàmáà tó kú Sanko á sẹ́ǹdì owó sí i tó bá padà yá á sọ wípé minority ni òun ti tọ́jú ẹ̀ á kàn lọ rògùn fún Sanko máa sọ fún pé gbọ́mọ yìí lọ sí hospital kí wọ́n lọ ṣe àyẹ̀wò tó ń ṣe fún un àìsàn tó dẹ̀ ń ṣe ọmọ yìí kò kí ń ṣe wípé bóyá torí pé ó miss dáadé ẹ̀ báwo ni wàá ṣe sọ wípé torí pé ọmọ fẹ́ rí bàbá ẹ̀ òun ni ó ṣe kú pa pé irú jàmáà ń ronú pé torí pé ó fẹ́ rí dáadé ẹ̀ kò wá tètè rí ló wá fi kú àìsàn tó ṣe àìsàn tó yára pààyàn ni tó bá tà kó irú àìsàn tó ṣe irú malaria tó sọmọ yẹn màá gbé wá màá tẹ́ǹdẹ̀ wá receipt tí Sanko tó fi ń send owó sí nígbà tí ò sí ilé àtìgbà tó tún wà nílé yàtọ̀ àwọn oríṣiríṣi báńkì tó fi máa ń send owó sí màá tẹ́ǹdẹ̀ wá àwa blogger tó bá jẹ́ wípé àákàngbọ́ sáìdì ibì kan torí pé Sanko jẹ́ celebrity àfẹ́ burúkú ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká stop ẹ̀ ẹ jẹ́ ká máa ṣèwádìí kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe ló máa jẹ́ bẹ́ẹ̀ bá tún béèrè mi màá tún release ẹ̀ tó bá ti yá Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdẹ̀ ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ fẹ́ bọrí ẹ bọ̀ fani ẹ bà fa ní gbólóhùn ni iṣẹ́ yìí ò lọ déédéé ni àìta ọjà àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya wọ́n wà ní ìlú Péjú wa Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin ẹ ṣeun o ẹ kú kalẹ̀. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjú apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ Àtàndá olórí àbọ̀là bẹ́ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o
gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀? ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 08038348630 tàbí 0705288104. ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.